ẹkú ilé làǹkárá lé ẹ̀rẹ̀ wá ní ti èrònà àtúntìdé bá a ṣe ń dé àti bọ̀ bá a ṣe ń bọ̀ àwa la mú gbòròdùn àtúntìdé o Lutas Films and Record International agbáṣà ní gbogbo àgbáyé káfàtà bọ́lá tún gbáṣà wà tá a tún lọ lénìí ilé la ṣì wà ìlú Ìlógbò àṣòwò àṣolúṣàwò ìbẹ̀láwà lọ́jọ́ tèmi níbi eré láàbò afárí ogun inú ọdún eégún Ìlógbò tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ṣé mọ̀ kí bọ́dún eégún ṣe ń lọ nílùú wa lọ́tà ń bí bẹ́ẹ̀ lọ́dún eégún tún ń lọ nílùú wa ní ìlú Ìlógbò àṣòwò lọ́hùn-ún kápítẹ̀nì ti láàbò òun ló ń jáde yìí òun ló ń bọ̀ láti inú ilé yìí ó ti ń forí balẹ̀ bó ṣe jáde. láàbò ló ń jáde kẹ́jẹ́kẹ́jẹ́ bọ̀ yìí ẹ̀yìn lóbìnrin tó fi jáde yìí. láàbò ẹni máa ń sà. láàbò ló ti ń kọsẹ̀ yìí. gbogbo àwọn ibi tó tọ́ àti ibi tó yẹ òun lẹ̀ ń wò tí láàbò ti ń kọsẹ̀ yìí. olúwa ọ̀jẹ̀ ẹ̀kú àfìdíbalẹ̀ ń bẹ̀ o balógun ọ̀jẹ̀ gbogbo ẹ̀yin ọlọ́jẹ̀ gbogbo yín ni mo kí gbogbo àwọn olóyè ọ̀jẹ̀ ti ìlú Ìlógbò ọlọ́pọ̀ndà ẹ̀kú àfìdíbalẹ̀ ń bẹ̀ o àmọ́jẹ̀ lóyè ẹ̀kú àfìdíbalẹ̀ ń bẹ̀. mo kí Alhaji Fasasi olórí ọmọ kéwú ọmọ láàbò mẹsìn òbejì ẹkú ọdún ẹkú ìyèdún àṣeyí ṣàmọdún o láàbò ló ti paradà báyìí ó ti paṣọdà. mo kí Ògùn national àròbálẹ̀ àwọn ọmọ láàbò náà nìyẹn. láàbò ló forí balẹ̀ fáwọn ìyá àgbà ọ̀jẹ̀ yìí. ṣe rí i pé láàbò tún ti paṣọdà aṣọ pọ̀ lọ́wọ́ láàbò ṣe rí i tó gbé yìí aṣọ aláràǹbarà ni.
Láàbò ló tún ti déwájú àwọn olóyè ọ̀jẹ̀ tó ń forí balẹ̀ yìí. Láàbò ló ń forí balẹ̀ fún àwọn oníbàtà yìí. Láàbò ló ti ń fẹsẹ̀ rájò yìí. Eré ń bẹ lénìí, àṣedòru ni ìjálá gbọ́dọ̀ jà. Láàbò ti ń ṣe ètò tó tọ́ àti tó yẹ láti lè gun odó báyìí. Láàbò ló ti wà lórí odó báyìí. Ẹ jẹ́ ká lọ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ pẹ̀lú àwọn eégún akéwì tí wọ́n wà ń bẹ̀ ó yá o.
àwọn ìyá ni wọ́n bá mi wí. àjàkọ́ ni mo tọ́ sáàlà mo tọ́ sáàlà. àwọn ìyá ni wọ́n bá mi wí. wọ́n ní kí n má fi kó dídẹ́ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. kó dídẹ́ rẹ̀ yìí. àjà ló ní ẹ má torí ìdíjà. ọkọ̀ tuntun ló ní kí ẹ má fọwọ́ kọ́ wọ̀ lọ́rùn. ẹ̀rẹ̀ mo jẹnu kó tó lórí àwọn bọ́ sí mi lẹ́nu. ìyá rẹ̀ àṣọ. ẹ̀rẹ̀ mo jẹnu kó tó lórí àwọn bọ́ sí mi lẹ́nu. ẹ má gbé e. ẹ má bá yín gbé e. ẹ má má lé mi lọ. ẹ má bá yín gbé o. ẹ má má lé mi lọ. láàgbọ́n bá rorò àbójútó. Láàbò ló ti bọ́lẹ̀ látòrí odò yìí ó ní mo máa bá yín gbé ẹ má lé mi lọ tágbọ́n bá rorò abónílégbé. bẹ́ẹ̀ làwọn ìyá àgbọ̀jẹ̀ náà bá kọrin òlélé àlékè wọn gbígbá bá wọ̀dù àlé téńté o. Ògùn national ló ń náwó fún Láàbò yìí. bákan náà Alhaji Fasasi àwọn náà náwó fún Láàbò. aṣọ yìí ló ti bẹ̀rẹ̀ yìí. Láàbò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Láàbò ní kò séwu. Oní tó bá jẹ́ tèmi náà bá ń darí tọ́ wí kò ní séwu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ àfàìdùn ọbẹ̀. ṣe rí i pé Láàbò ti di aláǹtakùn tó bá fi inú ta fẹ̀yìntà ẹ̀rí bá ló ṣe ń ta. Láàbò eré yìí pọ̀. ohun tí èèyàn bá mọ̀ ọ́n ṣe bí idán ló máa ń rí. ìlú Ìlógbò Aṣòwò láwà ibi tá a ti ń ṣeré awo. Láàbò Afárí Ogun ló ń ṣeré lọ́wọ́lọ́wọ́ ibi ọdún eégún tó ń lọ lọ́wọ́. Láàbò ló ti gbé aṣọ mi yìí. Láàbò ló ti wà ní dọ̀bálẹ̀ yìí. ṣé ẹ tún rí àrà tó fi ríṣọ yìí bẹ́ẹ̀ láriwo ta. ṣe rí bó ṣe ń lọ ẹ̀tún wo bó ṣe ju aṣọ torí ẹ̀ kúrò ó tún gbé mi. ṣé rí bó ṣe ń yíṣọ eléyìí kà màmá ó kẹjẹgbẹ.
ṣẹ́rí báṣọ yìí ṣe ń lọ àti ẹ̀ lè káyé ẹ̀ mọ́. wọ́n ló tó Láàbò ní èrè wà lára mi ẹ jẹ́ ń ṣe. wọ́n ní ẹ̀yà fún Láàbò ó fẹ́ yíṣọ. ṣe rí bó ṣe ń lọ ìrọ̀rùn ló bá dé. Láàbò aṣọ yìí pọ̀ aṣọ yìí pọ̀ wọ́n ló tó o sì ń lọ ṣeré ìrọ̀lẹ́ má ṣe ògbéré ìtàn lórí ìrìn. ilé bàbá wa Alhaji Fasasi olórí ọmọ kéwú ibẹ̀ ní Láàbò Afárégún dé yìí pẹ̀lú àwọn ọmọ ẹ̀ríwo lẹ́yìn ẹ̀. ó ti ń wọ̀lú káàkiri báyìí bí Láàbò ṣe ń wọ̀lú yìí bẹ́ẹ̀ ló ń yíṣọ ní gbogbo ibi tó bá dé àyínrìn ló fi ń ṣe ohun tó bá dáhùn lójú èèyàn á ṣe bó ṣe hùn á tún dára sí pàápàá. Alhaji ni wọ́n ti ń fún lọ́wọ́ yìí.